ajé kò sí ajé ni mò ń pè mú. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọ́rú ẹ làbọ́yè aleluya o, èmi ọmọ yín dé ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tẹ́ fi ń wò mí lọ́kùnrin ò ní fọ́, etí tẹ́ fi ń tẹ́tí sí mi lóbìnrin ò ní di o. Mojúbà àkọ́dá, mojúbà ṣẹ̀dá, mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́, ìbà lọ́wọ́ ẹ̀yin àgbààgbà ló tún fẹ́. Oṣó ilé mojúbà o, àjẹ́ ilé mojúbà o, mojúbà lọ́kùnrin, mojúbà lóbìnrin, mojúbà lọ́mọdé, mojúbà lọ́wọ́ àgbàlagbà, mojúbà lọ bàbá tó bí mi lọ́mọ, Raimi Oṣùọ̀lálé o. Ẹ̀yin ènìyàn mi, mo fẹ́ fún yín ní òṣòlẹ̀ ẹ̀bù òṣòlẹ̀ owó kan lénìí. Òṣòlẹ̀ tó bá ọdún yìí mu 2026 yìí. Mo fẹ́ máa yọ̀ǹda àwọn nǹkan oríṣiríṣi fáyé ènìyàn mi nínú ọdún yìí. Àwọn nǹkan kan tí màá máa fún yín yìí. Àwọn iṣẹ́ tá ò lè tètè rọ́nà lọ ní tá ò fi ní lè tún máa pariwo nínú ọdún yìí. Bí bá ṣàṣe ń yọ̀ǹda rẹ̀ fún yín, ẹ máa gbìyànjú ẹ̀ wò lágbára Ọlọ́run ọba Elédùmarè a máa ju yín ṣe o. Iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ kan tó jẹ́ wípé ó gbéra púpọ̀ fún ọmọ ẹ̀dá ènìyàn nínú ayé. Iṣẹ́ yìí máa mú collection ire wá fún ọmọ ẹ̀dá ènìyàn nínú ayé. Ọlọ́run fi àlùbáríkà ṣe púpọ̀ bẹ́ẹ̀ dá bá ń lò ó, á rí ìyípadà tí ó gbà nínú ìgbésí ayé rẹ̀. Ọlọ́run ọba Elédùmarè kò ní padà lẹ́yìn wa o. Gbogbo wa la mọ̀ pé ilé ayé ẹni tó wà nílé ayé gbogbo wa kàn wà nílé ayé ni nítorí pé kò sẹ́ni tí ilé ayé lè jẹ́ tán, ayé àkàmàrà, ayé àkàǹkàtán. Mojúbà o. Ilé ayé tá a sì wà yìí kò sí èèwọ̀, kò sí ní tó burú nípa ìgbìyànjú. Ẹ̀dá tí ò bá gbìyànjú nísìnyí á padà gbìyànjú lọ́jọ́ iwájú. Ìgbìyànjú sìn yìí yóò jẹ́ kí ó nísinmi nítorí pé ó dàbí ìgbà táwọn máa ń sọ wípé àgbà tí ò kẹ́hùn sọ̀rọ̀ akẹ̀tàn sáré. Bẹ́ẹ̀ náà ló ṣe rí níbi ìgbìyànjú ẹ̀dá nínú ayé. Ẹ̀dá lè wà nínú ayé kó wà lókè èèpẹ̀. Ó pọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà tó jẹ́ wípé Olódùmarè dá tajétajé, ó dá tògótògó. Ṣùgbọ́n ògbò yẹ ó ti kú mọ́ ọ lára, bẹ́ẹ̀ sì ni ajé yìí ó ti kú mọ́ ọ lára. Bí ẹ̀dá bá gbé iṣẹ́ òṣòlẹ̀ àbí iṣẹ́ owó àbí iṣẹ́ nǹkan kan tó bá ń gbé e lura, àwọn nǹkan wọ̀nyí ni ó jí ajé ara rẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́, ní ó fi máa rí owó, ọ̀nà tó dí yóò bẹ̀rẹ̀ sí ní sí, ògbórí á bẹ̀rẹ̀ sí ní tàn nínú ayé o. Ẹ̀dá tí ò bá mọ ibi tẹ́gbẹ̀ẹ́ ti ń la irú a máa sáré kú ni. Kò séèyàn tí ò fẹ́ finú hàn ẹ́ nítorí pé nínú ló mọnú oníkùn ló mọkùn. Ìwọ ni kó o má sùn, kó o má rẹpẹ̀tì, kó o má mọ wòran, kó o má mọ wò ó pé ọ̀sà ń jẹ ọ̀hún mu, ọ̀rá sọ sọ́rùn. Jíjẹ múmu ìraṣọ sọ́rùn kọ́ ni èèyàn wálé ayé. Ẹ̀dá tó bá wálé ayé láì rí nǹkan gbéṣe ó kàn wálé ayé lásán ni. Ìwọ náà gbogbo tẹ̀dá bá ń gbélé ayé ṣe ọ gbọ́dọ̀ ṣe, ilé náà ń kọ́ ni ìwọ náà gbọ́dọ̀ bá wọn kọ́. Ẹ̀dá ń ra mọ́tò ni ìwọ náà bá wọn rà á. Látìgbà tí wọ́n ti bí ọ fi dàgbà darúgbó, ordinary ọ̀kadà ò bá wọn rà rí. Ó ń jẹun, òun wọṣọ sọ́rùn nìkan kọ́ náà ń pè ní achievement nínú ayé. Ayé ò ní padà lẹ́yìn wa. Èmi ọmọ yín náà ni Dr. Ọmọ Ọ̀dọ̀ Àgbà. Ó yá, báwo la ò ṣe ṣe? Ẹ máa bá mi ká lọ. Ẹ lọ bá mi lọ ra òkété àyè kan. Ibi tẹ́ ẹ bá ti ra òkété yìí, ẹ sọ fún wọn pé ká bá yín pa á kẹ́jẹ̀ mọ́ jáde lára ẹ̀. Ẹ má sọ pé mo lọlé lọ pa fúnra yín, ó ṣeéṣe kẹ́ mọ̀ mọ́ bá ṣe ń pa àwọn eléwé ọmọ yìí, wọ́n ti mọ bí wọ́n ṣe lè bá yín pa á. Ẹ bá mi ra ẹyin òróró 10 lọ́wọ́ wọn. Ẹyin òróró tẹ́ rà yìí, ẹ rí pé ẹyin òróró tó dáa ni, ẹ má ra yìí tó ti lọ́mọ nínú, ẹ farabalẹ̀ wò níbi ẹ tán sọ̀rùn kẹ́ wò dáadáa. Ẹ rí pé ẹyin òróró tí ó jẹ́ ẹyin òróró gidi ni. Ẹ bá mi ra obì pa olójú 4 ẹ̀rà 10 rẹ̀. Olójú 4 ẹ̀rà 10 rẹ̀, obì fin olójú 4 ẹ̀rà 10 ọ̀nà.
ẹ bá mi ra orógbó 10, àtàrí 10, ẹ bá mi jẹ ewé oríjìn òòjọ́, ewé àjẹ́òbàlẹ̀ òòjọ́, ewé ìyálóde funfun òòjọ́. Báwo la ò ṣe ṣe ẹ bá mi máa bá mi ká lọ. Ẹ ra ìkòkò tótó kan, ẹ jẹ́wé àkókò pẹ̀lú ọtí, ẹ fi fọ ìkòkò yìí náà tínú tẹ̀yìn, tó túmọ̀ sí pé ẹ ò yọwọ́ àjà kúrò lára ìkòkò yìí. Lẹ́yìn ìgbà tẹ́ ti yọwọ́ àjà kúrò nínú ìkòkò yìí, ẹ gbé e kalẹ̀. Ẹ bá mi mú òkété yìí, ẹ bá mi gbé sínú rẹ̀. Ẹ tò ẹyin òróró yìí, ẹ tò ó yípo rẹ̀. Ẹ tò obì ipá, ẹ tò ó yípo rẹ̀. Obì efin, ẹ tò ó yípo rẹ̀. Orógbó, ẹ tò ó yípo rẹ̀. Àtàrí, ẹ tò ó yípo rẹ̀. Ẹ dewé oríjìn lé, ẹ dewé àjẹ́òbàlẹ̀ lé, ẹ dewé ìyálóde funfun yẹn dàbò. Ẹja gbé e sórí àrò. Ẹ dáná sí nídìí. Ẹ tẹ epo pupa yípo àrò yìí. Ẹ bá mi farabalẹ̀, ẹ bá mi jó. Ẹ bá mi farabalẹ̀, ẹ bá mi ṣe kíni, ẹ bá mi jó. Tẹ́ bá jó kíní tẹ́ jó ẹ lọ́kùn náà. Ẹ rọ́ sínú àdó asẹ̀rẹ̀ kan ní ká ẹ rọ́ sí. Ẹ fi adìyẹ àkùkọ kan ẹ fi bọ àdó yìí, ó ṣe kókó, ó ṣe pàtàkì. Ẹ tu ẹ̀jẹ̀ rẹ̀ sí la. Ẹ lẹ̀ ya bíyà rẹ̀ yìí, ẹ lẹ̀ mọ́ lára. Ẹ gbé e pamọ́. Lẹ́yìn ọjọ́ kejì, ẹja máa fi ọtí, ẹ jẹ́ ká máa fi lò ó, tàbí kájà máa fi fọ́ ẹ̀kọ́ mu. Tẹ́ bá lọ sẹ́yìn àpẹẹrẹ tẹ́ ò mọ rí. Àwọn kan ẹ ò mọ rí wípé iṣẹ́ tí ò ṣe tí yín ò fi máa lọ yín. Bẹ́ẹ̀ ni. Kán gbé iṣẹ́ tán bá jẹ́ pé sí owó tán bá gbé fẹ́ lò ìkan tẹ́lẹ̀ wọ́n á gbà á lọ́wọ́ rẹ̀ gbé fún yín. Ó dájú gidi gan, ẹ lọ dán wò. Èmi ọmọ yín náà ni Dr. Mọ̀ọ́dún Àgbà. Happy New Year, Happy New Year, a ò ní pẹnu yá o, ó dìgbà.